ẹ ǹlẹ́ o àsìkò àmójúbà oṣù kẹrin ẹ̀já dúpẹ́ fádániwáyé ọba tí ò jẹ́ àrìn o kò jẹ́ kádẹni àìrí lójijì ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé ẹ̀tí awo lẹ̀rín ọ̀gbẹ̀rì Elédùmarè tí ò jẹ́ káyé ó fi wá rẹ́rìn wọn ò sì fi wá ṣẹlẹ́yà nígbà kọ̀ọ̀kan orígun mẹ́rin láyé ní nínú oṣù kẹrin yìí ire ní ìlà oòrùn ní ìwọ̀ rẹ̀ ní àríwá àti gúúsù àwọ̀lé tàn wá wá bí irin bá kọrin ìkún àtẹ̀ gbogbo alágbára tó lò ní kọjá Èdùmàrè á jẹ́ kí wọ́n tẹríba níwájú rẹ̀ àrìn sọnù ní ti lárìká nínú oṣù kẹrin yìí a ò ní rìn sọnù tọmọtọmọ fúnrara màálù ní ìfẹsẹ̀ rẹ̀ rìn lọ síbi tó ti máa pa nínú oṣù kẹrin yìí a ò ní rìn sínú ibi oṣù yìí gbé ní Yorùbá ń pe oṣù kẹrin nínú oṣù yìí o ò ní bugbe oró ta lójijì dípò ìgbé oró ariwo ayọ̀ ló máa lálẹ́ wò lọ́ọ̀dẹ̀ rẹ̀ o wà ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ mo kí wa káàbọ̀ sínú oṣù kẹrin oṣù ẹ̀rín wa oṣù ẹ̀rí wa nínú oṣù yìí a ò ní rìn ṣìn nínú òṣì àmín.